ẹ pẹ̀lẹ́. Òwe kànké òwe ọ̀wọ́ wa o. Òwe kànké òwe èèyàn ò pẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀. Mo wá ní kí ló dé kówé ẹ̀yà bàjẹ́ lójú. Agbẹ̀mílàdé la mọ̀ yín doctor sí. How come? Báwo lẹ ṣe ṣe tí ọmọbìnrin tí a gbé wá sí hospital yìí tí ó fi kú bẹ́ẹ̀? Nínú investigation tí a ṣe, a rí wípé wọ́n fún obìnrin lọ́rùn pa. Ọ̀gá ọlọ́pàá, you see, it was a surprise not to me to me ò tiẹ̀ expect kó happen the hospital. You see, ní alẹ́ ọjọ́ yẹn nurse ló gbé patients yẹn wá àǹgbà tí máa rí arábìnrin yẹn mo rí pé wà ní critical condition but èmi insist ní onímọ̀ nígbà sínú ward and nurse yẹn bẹ̀ mí èmi náà wò pé we are there to save life iṣẹ́ tí wọ́n láti gba ẹ̀mí èèyàn la then mo ní kó lọ fi sínú ward àwọn obìnrin so therefore ó fi síbẹ̀ lóòótọ́. Then I went back to my office. Office mi mo wà títí di àárọ̀. But I have that only nurse with me. Lọ́jọ́ ẹni duty wa. So surprise ló jẹ́ gbà tí ma jí láàárọ̀ tí ma wọnú ward pé kí n lọ check patients wa. Mi ò bá ń bẹ̀. Mo dẹ̀ wá bá òkú arábìnrin. Then mo wo window. Wọ́n ò fọ́ window láti jáde. Kò dẹ̀ sí bó ṣe fẹ́ jáde ó láti gba reception jáde then èmi believe pé bó ṣe ṣẹlẹ̀ yẹn need láti mú mi nìkan you need to even arrest the nurse together with me. Doctor but ṣé ẹ rántí pé ọ̀rẹ́ yẹn aráàlú la jẹ́ and àwa náà wà láti hurt him too much but ẹ̀yin náà gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́yìn náà ẹ sòótọ́ fún wa ẹ̀yin náà gbọ́
ìgbà tá máa ṣe investigation lórí fingerprint a rí pé wọ́n fún arábìnrin yẹn lọ́rùn pa ni ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀mọ̀ kankan pa ẹ̀ hospital ni wọ́n pa sí báwo lẹ́yìn máa sọ fún wa pé ẹ̀mọ̀ kankan pa ẹ̀ káàánú ẹ̀dẹ̀gbà yín bọ́bẹ̀. ọlọ́pàá èmi ò ní tọ́ yín it is my job to save life èmi ṣe àánú ni àmì ò dé expect pé ó máa resort tó resort sí ẹ. lálẹ́ ọjọ́ yẹn mi ò jáde kúrò ní ọ́fíìsì mi so kò dẹ̀ sí bí obìnrin ṣe fẹ́ jáde òun láti gba reception that is what I know about it I know nothing. doctor ẹ má kọ̀ wá ní nǹkan tí a bá máa ṣe ṣe rí inú ọ̀rọ̀ yín la fi máa mọ ìgbésẹ̀ tí ó bá yẹ ká ṣe. nọ́ọ̀sì yẹn kọ́ wa. ó wà lọ́sọ̀tún. mo kí gbogbo yín pẹ́ kó jókòó. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ń kọ mí lóminú. ó ń kọ mí lóminú. kí ni ká ti gbọ́ kí ni ká ti wí. kí la bá lọ kí la bá bọ̀ tó fi di pé àwa ń rán agbanipa síra wa látàrí kíni látàrí dúkìá ayé lásán abẹ́rẹ́ ó wá di tírú wa ò lè rìn gbòòrò mọ́ ó wá di pé ká máa wọ̀ tún wò sí kó tó di páàrin àsùn kí ló dé mọ̀ pé tó bá ń lọ báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọlọ́ọ̀ má jà ká kùn ún èmi ò ní kú kékeré ń tèmi o. èmi ò ní gbà kó ní kúkú tèmi o. wọn ò ní fìbọn pa mí o. ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá látòkè délẹ̀ èèyàn ló wà di òróró fi ń ké taláṣẹ ń ta wọn ní kòkòrò tó ń jẹ gbàá ìdí ìgbà ló wà ọba bí kúlẹ̀ ò pa ní tòde ò lè pa ní ọmọ nǹkan á dópin ó sì ti dópin lónìí gbogbo ẹ ti dópin kò tún ṣẹlẹ̀ láàrin wa mọ́ àsìní púpọ̀ ọ̀wọ́ mọ́ àmẹ́nikẹ́ni tó bá wá ń di ọ̀rọ̀ yìí tó sọ pé òun fẹ́ tú wa ká òun fẹ́ pa gbogbo mọ̀lẹ́bí irun bí òru báyìí ní ṣaláṣọ dúdú ewé orí omi ẹ̀ nísìmí onítọ̀hún ò ní nísìmí. wà ní tìrèké. bó bá bímọ ogún á kú bó bá kọ́lé ogún á kú. àṣẹ wà ní tìrèké. èpè tí sami. bó bá ra ẹgbẹ̀rún mọ́tò á dànù. àṣẹ. tó bá bígba ọmọ kò ní kú kan. torí bí òru báyìí ní ṣaláṣọ dúdú. olórí ẹbí onítọ̀hún ò ní nísìmí. fúnra rẹ̀ ló máa fọwọ́ rẹ̀ gbọ́mọ ẹ̀sìn ẹnikẹ́ni tó bá ṣe rẹ̀ tó àrò ti rọ̀ mọ́. àṣẹ àwọn alálẹ̀ olórí ẹbí àrò rọ̀ mọ́. ẹgbẹ́ ẹ̀ ọkù ń bọ̀ láti àdúrà gbé dáhùn ṣé pé. ẹnìkan kì í fẹ́ pèwèpè kó lọ gbọ́ àdúrà àbámọ̀ fi rán ọmọ lọ́wọ́. àjàmọ̀ àá fẹ́ pèwèpè báyìí. ní kí wọ́n máa ní olórí ẹbí wá ń ṣe pé. a lè wẹ̀ pèwèpè o. torí pé kí ni aṣọ tètè ní ojú ọjọ́ àrìngbẹ̀rẹ̀ ní pẹ̀pọ̀ ọ̀nà ẹ̀bọ ní pẹ̀lẹ́pọ̀ àṣàṣì nípa látàṣì ògidì ọmọ èrè rẹ̀ ní máa ń lé ẹnìjọba kí ni mọ̀lẹ́bí ra ìdàrú ikú omi ní èkú lọ odò ní ègbè lọ ẹ̀ ní sànwẹ̀yìn. àárọ̀ lọ ọ gbá mi lójú bọ́ ọ bá gbá mi lójú ọ̀ nígbà míì mọ́ èèrà godidi ẹran tó dárí jì ọ́. ọ̀dà ó tó gé alùbàtà kan gbọ́dọ̀ dání. ẹran mú alẹ́ fi ọkọ̀. ẹ bàbá mi yẹ̀rù ọ̀kan ọlọ́fà mọ́jọ láàrin ọmọ lálọ́mí ìyàwó bàbá ẹ̀ ló wá bá mi. ó ṣàlàyé ilẹ̀kùn nípa ọ̀rọ̀ àbúrò ẹ̀ ó ló wá bọ́ fọ́rọ̀ olówó kan dé àbí olówó kan èdè ó ní ìwé ìyọ̀ sí hàn ó ló kọjá bẹ́ẹ̀ ń gbọ́ kí ló dé o. ẹ ṣe ọ̀pọ̀ síra ní. ẹ wò ṣe rí ìgbà tí wọ́n ti wọlé tí mo ti rójú wọn tí mo lè ti rẹ́yìn náà mo ti mọ ìdí nǹkan tó ṣe wá síbi. ẹ wò ṣe rí àsìkò tí òun wá bá mi àsìkò tí ò tọ́ rárá ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ni mo mọ̀ pé èmi ni mo kù ní bàbá fún gbogbo mọ̀lẹ́bí àmọ́ ó ní ìkan tí Yorùbá ń pè ní pẹ̀lẹ́ ó lákọ̀ ó lábo. pẹ̀lẹ́ ó lóbi ó lákọ̀. ẹ wò ṣe rí àsìkò tó wá
wàhálà tó wà ńlẹ̀ ńgbà yẹn ó sì le jù ẹ̀mí mi lọ. Tèmítáyọ̀ ó ṣe ṣàláìsí ni ẹ̀ńtà dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó tọ́ mọ́ òun náà ń mú jẹ́ kó yẹ pé jẹ́ kátẹ́kùn tẹ̀ fẹ́ sí nǹkan tó wà ńlẹ̀ yìí kí wàá láì lè lọ ńlẹ̀ kí wọ́n ráyè jáde kí n wọ ibi tí màá rìn sí kí n lè rí ìṣòwò fún lónìí irọ́ o pé